ẹ dákun ẹ̀yin oṣẹ̀sì ẹ̀yin eléégún especially ẹ̀yin eléégún gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwọn ò ní nǹkan against eégún tẹ̀ ń ṣe àmọ́ ìbéèrè mi fún yín ni pé ṣé bí kírísítẹ́nì ṣe ń ṣe ọdún kírísímàsì ẹ̀ tí ò sí wàhálà tí mùsùlùmí ń sọ ọdún iléyá àti túnú àwẹ̀ àtàwọn kírísítẹ́nì tó ṣe Gálílì tí wọ́n ṣe gbogbo ẹ̀ tí ò sí wàhálà ṣé kèé dùn mẹ́yìn ni ọdún tí gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe báyìí ẹ padà sọ di wàhálà tí ìjọba padà sọ pé kẹ́ ẹ má ṣe nǹkan tẹ́ ẹ ń ṣe mọ́ ẹ wà máa pariwo sẹ́yìn ò lè modernize nǹkan tẹ́ ẹ ń ṣe kó fi wà peaceful tínú àwọn èèyàn ò fi máa dùn sí nǹkan tẹ́ ẹ ń ṣe ni. àfi jàgídíjàgan kẹ́ ẹ lẹ̀yìn láta kẹ́ ẹ ní ẹgbà yẹn lóòka kẹ́ ẹ ní ó rí ó ṣe kíní kan àwọn tó ń tọ́jú lálàáfíà nù yín ọ̀pọ̀ kí ló dé ní ìsìn wọn ti sọ fún yín lẹ́kọ̀ọ́ ní ìsìn pé ẹ gbọ́dọ̀ gbégún bẹ̀ mọ́ ẹnìkan ò gbọ́dọ̀ mọ́ gbégún kọ́ jáde mọ́ aláṣejù bàbá àṣetẹ́ ẹ máa bú mùsùlùmí ẹ máa bú kírísítẹ́nì àmọ́ ẹ̀yin gangan fúnra ara yín ẹ respect ara yín jàgídíjàgan nílẹ̀ máa ṣe jàgídíjàgan ẹ máa àwọn ọmọ jáde ẹ máa ró wọn lágbára pé kí wọ́n lọ máa kọ́míìtì kí wọ́n lọ máa para wọn wọ́n lọ máa ṣera wọn léṣe nǹkan kan nígbà wọn bá bá yín tán ní gbogbo ilẹ̀ Yorùbá tí ẹ bá rí gbogbo ohun tó jẹ́ ṣìṣe mọ́ ọpọlọ yín ṣiṣẹ́ ẹ modernize ẹ pé àwọn ọmọ yín àjẹ́ pé báwọn èbó ṣe ń ṣe kọ́tọ̀ tí wọ́n náà kí wọ́n máa dára wọn ní nǹkan wọ́n máa ṣe àwọn èèyàn léṣe bóyá àwọn ọmọ wọn débi tí wọ́n dé lónìí ẹ wà máa pariwo ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà ṣé ìṣẹ̀ṣe làgbà lọ́sọ yín di tọ́ọ̀gì tó ní ẹ máa pa àwọn èèyàn lóní ẹ máa lu àwọn èèyàn ní nǹkan lóní ẹ máa lu àwọn ìyàwó kẹ́ ẹ máa lé ọmọ ọlọ́mọ káàkiri ojú títì. ojú gbà mí tì fún yín wàláhì ojú gbà mí tì fún yín.